nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ ẹ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ kẹ́tì sí. Àlàyé tí mo fẹ́ ṣe fẹ́yà fàlẹ́ Yorùbá nìyẹn tẹ́ ẹ bá ti fẹ́ káwé yẹn bú Ìsìlámù mọ́ tẹ́ ẹ fẹ́ káwé yẹn bú Ànábì Muhammad mọ́. Wàláhì gbogbo àwọn tó ń bú Ànábì Muhammad yẹn ẹ̀yà àfàlẹ́ máa jẹ yẹ Ọlọ́run tó rẹ̀ yìí lẹ́fà. Kí ló máa fà ní pé ààrẹ Ànábì sàárè rẹ̀ ń bẹ Mọ̀dínà ẹ bá lọ Mọ́kà ní orí sàárè rẹ̀ ẹni tí o ti lọ Mọ́kà mùsùlùmí kò dé Mọ́kà kò dé Mọ̀dínà ó dé gbàfà lọ́bì. mistake tá a ṣe nìyẹn o tọ́lá wọn sọ̀rọ̀ àfà lápèjúwe ká sọ pé kọ́lá Sheikh Adam sọ pé Sheikh Adam sọ pé àbí kọ́lá Sheikh Kamaluddin bàbá Kamaluddin sọ pé àbí káwá sọ yìí pé kọ́lá Sheikh Yusuf al-Hamdani al-Abuhaji bàbá Dàgbàjì sọ pé wọ́n wà ní talọ́lọ́ sọ̀rọ̀ ṣé Ádámù talọ́lọ́ sọ̀rọ̀ Ádámù talọ́lọ́ sọ̀rọ̀ Kamali ṣé Ádámù lọ́lọ́run sí wa ni ṣé Kamali lọ́lọ́run sí wa ó dà ẹbí léèrè talójà kọ́ ọmọ ẹni tọ́lọ́run rán sí ẹ ó fẹ́ ká àdìsí ànábì fún wa ṣé ẹnu ànábì ló ti dá àdìsí sanabi ló ka àdìsí fún ẹ sanabi ló ka àdìsí tó fẹ́ kà yẹ fún ẹ ìbọlẹ̀ ti pàdé ṣé bánàbí ka fáwọn kan àwọn yẹn ka fáwọn ẹlòmíì àwọn yẹn ka fáwọn ẹlòmíì náà fi wá ka fún àfa àtiẹ láfa àtiẹ fi wá ka fún ẹ àìnílàáká ìníkẹyọ sọ yìí pé ṣé wàá dámọ̀ lọ́lọ́run rán sí wa ṣé wàá dámọ̀ lọ́lọ́run rán sí wa bí níyàbá. Adam lọ́lọ́run rán sí wa nínú ọgbà tiwa ìníyàbá ti àmì nàbí yìí. tó bá ti wá condemn Sheikh Adam ó gbọ́ ó ti condemn àwọn àfa Sheikh Adam ó ti condemn àwọn àfa Sheikh Adam ó ti condemn mọ́ Maliki ó ti condemn mọ́ Shafi'i ó ti condemn Abu Hanifa ó ti condemn Muhammad ọmọ Hanbala so ìwọ náà nídìí láti sọ pé qala Ibn Taymiyyah ó jẹ̀dí láti sọ pé qala Ibn Baz ó nídìí láti sọ bẹ́ẹ̀ lọ bá ànábì gẹ̀dọ̀ má kí ọlọ́dọ̀ àfa gẹ̀dọ̀ má kí ọlọ́dọ̀ ànábì kọ́lá ànábì lọ́wọ́ lọ sí ẹ. sallallahu alaihi wasallam. tó bá ti kí ọlọ́dọ̀ àfa yẹn lọ́wọ́ lọ sí ẹ bí níyàbá ọlọ́run sì ló sọ bẹ́ẹ̀ ànábì náà sì jẹ́rìí sí ọlọ́run ní tíra tí mo fún Muhammad sọ́ọ́ ayọ̀ bá ànábì sallallahu alaihi ìkọ̀ndẹ́mù Sheikh Adam tẹ kọ̀ndẹ́mù wọn ìkọ̀ndẹ́mù gbogbo àwọn àfáà tẹ bá lẹ́nu iṣẹ́ tẹ bọ́sọ̀ yìí lára wọn èsì ẹ̀lẹ́ ń gbà yìí o ẹ̀yà àfọ́ onísúfì onísọkúsọ náà tẹ́wọ̀ hàrùn tẹ́ mọ parọ́ ẹ̀yà àfọ́ ń gálà bí tó yẹ kẹ́kọ̀ọ́ pé wọ́n sójú ọ̀nà tọ́lọ́run tẹ́ ń fi nǹkan ní hàn wọ́n ní dẹ̀yọ̀ ọlọ́run ẹ̀yin lẹ́fà gbogbo ń tọ́ wọn lè yìí o ẹ̀yà àfọ́ akọ́ máa ń kẹ́wù tẹ́ẹ̀dì kọ́ ma kéwú débi kan tẹ́ẹ̀dì kọ́ wa ṣe wòlímọ̀ ọmọ tí o bá Kùránì ẹgbẹ́ Kùránì lè lọ́wọ́ ẹni kọ́ wa ṣe wòlímọ̀ ẹ̀yin lẹ́fà wàhálà bá wà lẹ́yìn o gbogbo àfa àjọfà ẹ̀yin àfa wáàsí tẹ́ẹ̀rí wáàsí kankan sí àfi condemnation kẹ́ẹ̀ máa condemn àwọn èèyàn sá criticism kẹ́ẹ̀ máa criticize àwọn àfa ní sá ẹ̀ níbi kankan sọ ọ̀rọ̀ yóò bá la ká yẹn mu ìṣe yóò bá la ká yẹn mu ìwà yóò bá la ká yẹn mu ṣe fi tọrọ ọmọ èèyàn lè rí yín kọ́ wù yín lọ́kọ lóbìnrin èèyàn lè wù yín kọ́ pé èèyàn ń bọ̀ ọ̀dọ́ òun. ẹ̀yin lẹ́fà gbogbo wàhálà tó wà lẹ́yìn o àbọ̀ lóde yìí o kọ́lá Sheikh Adam
radiyallahu ta'ala anhu. sọ́ọ̀lù ọlọ́run rán sí wa ṣé wàá dámọ̀ lọ́lọ́run rán sí wa nílẹ̀ yorùbá nínú ìgbà tiwa látara pé ọ̀dọ̀ ẹ̀ láti kéwù ànábì náà sì lọ sọ bẹ́ẹ̀ fún wa wípé al-ulama'u warasatul anbiya àwọn náà jogún àwọn tani àwọn ànábì ọlọ́run. ẹni bá ti yẹ̀yẹ́ àfá ó yẹ̀yẹ́ àwọn tá jogún àwọn ànábì ọlọ́run. ẹ bá yẹ̀yẹ́ àwọn tá jogún àwọn ànábì ọlọ́run ó yẹ̀yẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run àtàwọn ànábì ọlọ́run. ẹ̀yin lẹ kọ́kọ́ yẹ̀yẹ́ ànábì látara pé yẹ̀yẹ́ àwọn àfá tá jogún àwọn ànábì ọlọ́run làwọn ẹlẹ́bọ àtàwọn orientalist fi bá ayé dá sí tó fi ń yẹ̀yẹ́ ànábì ẹ̀ sì rí nǹkan kan sí ọ̀hún bí. sallallahu alaihi wasallam. táyà bá jẹ́ ká ẹ̀yà ànábì ọlọ́mọ àwọn tó ń gbà sẹ́fà wà ànábì ọlọ́mọ ẹ̀ mọ̀ sí kí ni o. ọlọ́jọ́ da fún ọ̀dọ́mọdékùnrin kan nínú ilẹ̀ Yorùbá yìí tó kọrin ẹ̀ níbo ló ti kọ́.